bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàdé bàbá ta pàní o bàbá ta pàní o bàbá ta pàdé bàbá ta pàdé lálọ́dún wa ni kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni bàbá àtàpàdé lálọ́dún ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà ìjọ̀gbọ̀n ṣe dánìkan fà fáwágùn gbogbo lé lójú ojoojúmọ́ bí ariwo ni. jẹjẹ o bàbá bọ́lẹ̀ bàbá o. ìwọ dúpẹ́ tí ìwọ kò sáré ìwọ kò bá tún kú ní ìsín. bàbá ẹ wà bàbá àkùkọ lè léyìn náà bàbá mi gbà bẹ́ẹ̀ mi ti bá o ṣé mi ò sọ fún pé 500 lóyún tẹ́lẹ̀ ni bàbá ìwọ ni bá mi gbà bẹ́ẹ̀ bá mi gbà bẹ́ẹ̀ mi ti bá o ẹ bá mi 500 náírà mi jọ owó kílé lè. ṣé ìwọ fẹ́ gbà tí ìwọ kò béèrè fún kí ni ṣé mi ò sọ pé 500 lóyún kẹ́tọ́ jókòó sórí machine ni bàbá ẹ bá mú owó mi jọ. dúró tèmi fún wọn ní nǹkan tí ìwọ kò béèrè fún. sàmìlà dájú anájú ẹ̀ bẹ́ẹ̀ bàtà yìí ní sàmìlà nẹ́sàájì gírùkọ́ ẹ̀ bàjẹ́ wọn tí a bàjẹ́ bàjẹ́ gbàgbà alábẹ́ wọn sàkáàdì náà kẹ́gbẹ́ tuntun àti bẹ́ẹ̀ ti fún yìí. ìwọ kò bá dúró kémi gbé nǹkan tí ìwọ kò béèrè fún kémi gbé fún wọ. ẹ̀gbọ́n mi mo gbọ́ pé ìkejì ń tẹ̀lé wọn ṣiṣẹ́ nepa tẹ̀ ń ṣe yẹn pé bàbá tápà ló yà ń wèrè. ìjọ mo ti ń ṣiṣẹ́ nepa nílé ayé mi ì tí irú nǹkan báyẹn rí nílé ayé mi kí ẹ kó sọ pé òun sinmi náà ni kó dẹ̀ bẹ̀rẹ̀ sinmi bẹ́ẹ̀ kó máa bugi jẹ kó máa jẹ wé bàbá yẹn bàbá tápà ewé ni àǹjọ̀ní ni ó ṣá in fact ó yà wèrè. bọ̀ ẹni sùúrù kí lọ̀rọ̀ yín yẹn gangan kí ló ṣe fún bàbá tápà ṣó bú wọn ni. kò ṣe nǹkan ìbí bàbá tápà jẹ́wọ́ iná oṣù mẹ́fà adẹni tí ò bá lè san oṣù mẹ́fà kó san oṣù mẹ́ta pé tó bá ti san a máa gé ná ó tán o. bàbá tápà ò lè jẹ́wọ́ oṣù mẹ́fà tó lọ́ ń gbowó ná lọ́wọ́ wa ẹ wo kówó ná wa tó díù báyìí ní bàbá tápà ti máa wá lọ́ọ́ ti máa gbà lọ́ọ́ ti máa gbowó báwo la ṣe máa jẹ́wọ́ oṣù mẹ́fà. irọ́ ni o oṣooṣù lẹ́ ń sanwó. bó ló wá ń kówó sí ẹ jẹ́ ìdúná bá lè yín kò pẹ̀lú bàbá yìí náà. ẹ wo ìyẹn ló simple jù ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé ìwà jọ wà báyìí òun ló ń jọ̀rẹ́ látọdún tí mo ti ń gbélé bàbá tápà èmi àti wọn àní gbólóhùn àsọ̀rí o kó tó di pé owó lè wá dìú tó bá ti kóṣù kan báyìí láti máa kó lọ kí bàbá owó ọdún kan mi rè o owó ná à ń jẹ́ kó owó ná pẹ́ tó bá ti di 24-25 lèmi ti máa ń san owó mi tí bàbá tápà wá ní pé ó ní o kódà ibi tó fọ́ nìsín à ń san owó mi. owó mi kí ló dé. gbogbo àwọn táwọn ní pátá à ń san owó mi. bàbá tápà ń ya wèrè gan-an irun mọ́lẹ̀ òòṣà ńlá wèrè gidi ní. àníjọ́ mo ní ṣe iṣẹ́ ní pàṣẹ mi ìbárúkọ bẹ́ẹ̀ pàdé láyé mi kí ọkọ rẹ̀ sọ pé òun ò lówó. ẹ wò ó bọ̀dá mi advice mi fẹ́ fún yín òun ní pé kẹ́yà sọ fún wọn lọ́fíìsì kí wọ́n transfer yín kò mé ní jurisdiction yìí kẹ́ má wá sádùúgbò yìí mọ́ torí ọ̀rẹ́ yín tó ya wèrè kọjá yẹn kó má yẹ pé tiyín ló máa lọ jẹ́ part 2 o. ṣé tèrè ara ẹ̀ tẹ̀tù wá yá torí ọpẹ́lọpẹ́ ẹ̀bẹ̀ èmi tẹ̀ sọ fún lọ́fíìsì èmi ò lè dọ́dọ̀ mi ò lè délé bàbá tápà mọ́ láyé mi ṣé n tó ní kí nǹkan ya wèrè bí a ti mi náà bá dé bẹ́ẹ̀ tí má tún pa ara lọ ó lè ní kí n bẹ́ sómi mi ì lè ti fẹ́ kú báyìí. sẹ́yìn àwọn táwọn sọ̀rọ̀ o ṣé àwọn èèyàn wa tí ó kù pé wọ́n ti dé. a máa ṣèpàdé pé ẹja àjọ ṣe kínní kálùmọ̀kọ́ ká lára wọ́n máa yọ́dì sẹ́yìn wọ́n yọ́dì sẹ́yìn sáà mẹ́ta lápẹ́ ládùúgbò yìí. ẹni tá a bá rí àmọ́ tó fà á àti pé nǹkan kan tó dá mi lójú ni pé wọ́n á dé bá wa ká tó parẹ́ ẹ̀. tó bá jówó la fẹ́ pín bí wọ́n á máa jà sí ni kò tiẹ̀ tó bàbá àbèjì. ọ́fíìsà àwọn alákápẹ́ lóòótọ́ àdúgbò tẹ̀ ń wò yìí ilẹ̀ méjì mọ̀ràn ládùúgbò yìí ẹ̀kọ́ mọ̀ sí kọ́ ń bẹ̀ pẹ́ kí n ti bẹ̀rẹ̀ sí kọ́ kejì àmọ́ wà lẹ́yìn tá à ń sọ yìí
ọkàn mi ò balẹ̀ láti kọ́ kejì mọ́ nígbà tá a ti ń gbàdúgbò kan náà ń bí owó ọlọ́dẹ ò san àwa la rí òpó ná òde omú wáyà lórí òpó ọ̀sánwó tàbá sọ̀rọ̀ máa ní kọ́ máa pa wá ní ikú náà ní wàhálà ilé ayé ẹ̀ kùtù ẹ bọ̀ tán gbígbé ni níta torí ẹ̀pin gan ni pé kò sẹ́ni tó fi lè mú àfẹ́ tó bá bẹ̀rẹ̀ lábẹ́ òfin àwọn òsìfẹ́ rúfin abágbára wa fún tí nǹkan bá lọ ṣe ẹ padà máa kó wa o níta ní bá dá sínú o. ẹ má bínú sà ẹjọ́ ta ni onítọ̀hún sà. ẹ ṣe ọlọ́pàá bàbá tápà lórúkọ ẹ̀ kódà zone 3 nílé ẹ̀ wà wàhálẹ̀ ti pọ̀ jù ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa ṣe ibi iṣẹ́ ẹ bá wa gbà mú kó fi wá lọ́kàn balẹ̀. ẹ ṣe tẹ ránṣẹ́ sí wa a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ò kọyìn àwọn ọlọ́pàá kéré láwùjọ àwọn kan ṣe ní láàánú díẹ̀ wípé ọ̀rọ̀ bàbá tápà tẹ dárúkọ yìí ó máa lágbára díẹ̀ o. kí ló dé ọlọ́pàá. ìdí ni wípé bàbá tápà ò ń ṣẹran rírọ̀ kò ń ṣe ẹni tá a kàn lè kú gìrì láti mú bẹ́ẹ̀ yẹn ohun tí wọ́n fojú wa rí ní last time tá a lọ arrest wọn kékeré kọ̀ náà so therefore ọ̀gá wa ti sọ fún wa wípé ohun tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ bàbá tápà ní zone 3 ká má dà sí ká fi wọ́n lẹ̀ pẹ̀lú àrà tán bá dá pẹ̀lú ẹ̀yin ará àdúgbò. ọlọ́pàá èdè ńlanu ọ̀rọ̀ dé ìjáde ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ ọ̀dọ̀ tílẹ̀ ń sọ àyìnbá tẹ sọ pé èèyàn kan ṣoṣo ẹ̀yin gbogbo station yín látòkèdélẹ̀ ẹ̀ ń bèrè èèyàn kan ṣoṣo ó túmọ̀ sí pàwọ́ gan kò sáàbò fún wa lọ́wọ́ yín nìyẹn. agbára yóò ká bàbá tápà ẹ pàrọ̀ṣẹ́ ẹ jẹ́ ká lọ pe sójà o. kò rí bẹ́ẹ̀ yá wa kò rí bẹ́ẹ̀ ẹ wo bàbá tápà tẹ ẹ wo yẹn kì í ṣẹran rírọ̀ o ẹ wo the other day ta lọ arrest bàbá tápà ń bẹ̀ yẹn tẹ bá rí nǹkan tí bàbá tápà fojú wa rí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni o àtẹlẹ́dàá ìyá wa tí ó sùn òun ló mú wa padà sílé o. ẹlẹ́dàá ìyá yín ló wá tẹ̀lé yín ló yọ yín ilé ẹlẹ́dàá dáàdi yín wá ń ṣe ẹ̀yin tó kù mi máa ṣàánú mi ẹ̀rà mi ẹgbàá mi kalẹ̀ ó túmọ̀ sí pé tagbára yín ò ká káwa fún ara wa wá sójà lọ àbẹ̀. ẹ sí àjìlá wa a sábà wọ uniform but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá uniform or no uniform bàbá tápà là ń sọ̀rọ̀ nípa ẹ̀. ìyá ṣègùn ẹni sùúrù ọ́fíìsà ẹ sọ fún wa nísìnyí pé ìta fẹ́ gbà wọlé kọ̀sọ́ náà ń bẹ̀. àmọ́ tó bá yẹ pé ó jẹ́ pé bá bí olè kan tí yóò jalè ládùúgbò jẹ́ fẹ́ alọ́gbọ́n mú láìsẹ̀ apá ọ̀kà lé wọn o ètò àrí ẹ́fídẹ́ǹsì àrí pé èèyàn ń pààyàn èèyàn ń ṣe bó ṣe fẹ́ ládùúgbò tí èkó nìkan ló nílẹ̀ ẹni ọ̀sán náà ń bẹ̀ ọlọ́run wà. àwa landlord ẹ má bínú sí mi o kì í ṣe bí ojo tó ẹ bá dẹ̀rọ pé bí ojo náà ní ẹ jẹ́ ká gbà pé ojo ni èmi fẹ́ rìnrìn àjò díẹ̀ mo fẹ́ fi àdúgbò yìí lẹ̀ bóyá tó bá wá ṣeé ṣe tí n bá ti gbọ́ pé bàbá tápà ó ti rìnrìn àjò ẹ máa padà wá tó bá wá kọ̀ tí ó rìnrìn àjò ẹ máa yanjú ẹ ṣùgbọ́n kí n wá lajú lẹ̀ kí bàbá tápà bó ṣe ń ṣèlú ṣíbóṣíbó kó tó wá èmi ò ní gbà o èmi ń lọ bá ṣe jẹ́. wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n lè jogún lé kò jẹ́ kí n mọ ibi tí má ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó túmọ̀ sí pé ẹ fẹ́ fara ṣoko títí tẹ̀mí máa fi bọ́ lára bàbá tápà kẹ wá padà dé ẹni bí màá níyàn o tẹ́yìn bá kúrò bó ni káwa lọ àwa tá a fowó wa ara lẹ̀ tá a kọ́lé fẹ́lẹ̀ dá ara wa ibo lẹ fẹ́ ká gbà lọ. wọ́n ní mọ̀jà masala máa kíkanjú lójú ogun a máa mọ̀jà ajá tí ó bá mi rí sá irú ọmọ ogun bòmí lọ́nu. bó lọ fẹ́ gbé ilé rẹ àti ilé rẹ kó ládùúgbò. ilé àti ilẹ̀ tí ó wà ń bí àbí bó lọ fẹ́ sí sófin òun lẹ̀ ń bí mi. mi ò lè gbé ṣé bí ilé àwà ń bẹ ilé àwà ń bẹ tí ẹ bá dẹ̀ ti gbọ́ pé bàbá tápà òun ti rìnrìn àjò ń tiẹ̀ èmi á padà sínú ilé mi. olówó abẹ́ sí ọkọ̀ sọ ilé ẹ̀dí ilé iṣẹ́ alágbára kó gbẹ́sẹ̀ lé ẹ sọ mi pé bóyá ọlá pé ẹ jogún lẹ̀ ẹ bá jogún nǹkan kẹ́ ẹ mọ iye ẹ àjogún ẹ wò máa ya agbádá ńlá àwa táwọn ará lẹ̀ fúnra wa sáà fẹ́ fi lé lẹ́yìn. tó bá fẹ́ ọlọ́pàá máa lọ ti. anyways a fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ́ ń sọ ṣùgbọ́n nǹkan yẹn kan tí mo wòye ń pé ẹ̀ tí ì sọ níwọ̀n tẹ́ ń sọ ẹ̀ ni pé ẹ̀ tí ì sọ báwa ṣe máa padà torí ẹ̀yìn lẹ́yìn bá a ṣe débí mo dẹ̀ expect pé ńgbà tá a ti sọ̀rọ̀ tán ó yẹ kẹ́ ẹ ṣe nọ́mbà pẹ̀lú akáwádé máa bá ti wà lọ. àwọn táwọn sọ̀rọ̀ ìgbà mi ẹ sọ̀rọ̀ mímu yẹn pé bóyá ìwé kọ́lẹ́ fi gba ẹ̀wù tẹ́ wọ̀ yìí ẹ sọ jàbàtì àwa báyìí lọ́fíìsì yín sàsanwó ọkọ̀ lẹ́fẹ́ gbé tẹ́lẹ̀ ọkọ̀ alẹ́gùn débi. epo ti tọ́nu machine yín nìyẹn o. ẹ tún wá ń padà lọ àbí kánú kó ẹrù ká gọ ni. ṣe rí àpótímọ́tọ́ bọ̀ yìí ẹ lọ sílé wàá tápà ẹ pa àpò yìí sípàdé o aláfẹ́ ká bá bẹ́ẹ̀ lè mú wa òun sọ̀rọ̀ láti fún yín. ẹ pẹ̀lẹ́ o yóò dáa fún yín ẹ ní sórí burú ó yẹ kí ẹ mọ̀ wá dáadáa bá ti dúró
dáadáa ṣe bẹ́ẹ̀ lálọ́dà àdúgbò ṣe bẹ́ẹ̀ náà máa wà náà. ẹ ṣé gan ẹ ṣé ọlọ́wọ́ ti ju yín ọ̀rọ̀ kan ló wà ládùúgbò tí wọ́n wá ní ká gbéṣẹ́ fún yín a mọ̀ pé ẹ̀ lè ṣiṣẹ́ yìí wọ́n wá fi rán àwa pé káwa báyìí sọ fún kẹ́ wá bá wa bí. iṣẹ́ wo. ẹ ṣé ìyá ṣègò gbé wọn débẹ̀. ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ tó dáa ni àgbéṣẹ́ wa fún yín torí àmọ̀ pé mọ̀ ṣe dáadáa ni láàrin èmi àti yín ṣe é mọ bàbá tápà. bàbá tápà ẹni lè bá wà nínú àdúgbò yìí tìrìtì tó bá náà mọ bàbá tápà olùtọ̀ wáyé pé kò náwó fresh note ni kò náwó agán nìyẹn àmọ́ bí ẹni mo wó. wọ́n mọ̀. ṣé ẹ tẹ́ dárúkọ bàbá tápà ẹ tó bá ní bàbá tápà inú ibi tá a wà yìí ládùúgbò wa yìí irọ́ ló pa ṣé bí ọmọkùnrin tó ju báyìí lọ tí ó gbórùn gbẹ aṣọ funfun báyìí ẹ̀wẹ̀ wá gbọ́ ó má kí wa kínkín ni o. ẹ̀ ń jà ní. irọ́ torí bá a ṣe wà yìí kálá ìgbà mi àkí máa rẹ́rìn a máa kọ̀rọ̀ ojú ni. kò sí ọmọ ẹ nítorí búkú ẹ̀ yàwó gèdè ó lé búkú ẹ̀ lọ ẹ̀fọ̀n láti pọ́n ṣe yahoo. a tún máa ń pàdé ní kílọ̀bù ó lé burúkú máa ń múra bí àwọn yahoo onípọ̀mọ́. àwa ni wọ́n jẹ́ wọn ta ni àwa èyí tí àwọn gbà tiẹ̀ àwọn gbà tiẹ̀. má bínú ògo ilé tó kọ́ ṣe bí ajo ló fi kọ́ ṣe bí olókè ló ń gbé. ọ̀sán wọn kò kàn ọ̀nà fògùn gbalẹ̀ yẹn ni tẹ́nàtì nínú ilé ẹ̀kọ́ tó ti gbó fògùn gbalẹ̀. àmọ́ dáadáa àmọ́. ó túmọ̀ sí pé ó ti ṣẹ̀ wọ́n lẹ́sẹ̀ kan tẹ́lẹ̀ ni. ibi tá a fẹ́ gbé obì sí. obì ti lálẹ́ wo ẹ wá jẹ́ ká ìṣòro ńlá kan fún wa ẹ ru ẹ̀ṣẹ̀ tó ṣe fún ẹ̀yin fún ara yín yẹn ẹ mú dání kẹ wá ro tiwa papọ̀ kẹ wá sọ́dọ̀ dídí iṣẹ́ yẹn lè ya yín lára láti bá a ṣé mọ ìyàwó ẹ̀. ṣé ìyàwó ẹ tẹ dárúkọ yìí ẹ tó bá ní òun mọ ìyàwó bàtà pa ṣebí tó ju báyìí lọ. kò tó yẹn. báyìí sí bó ṣe wá rí. ibi ló wà. adélédélé ni ẹ bá wa jí gbé. what nonsense láyé yín ejò tó tán sọ́sọ́ fẹ́ pàjọ technology ni. ọ̀nà àtijẹ́ ọ̀nà ìrọ̀ ọ̀rọ̀ òkú wa wàá wà á lè fún fẹ́ǹsì o. alẹ́gbọ̀n ọlọ́yẹ̀ká di Spiderman. irọ́ ohun tẹ́ ẹ sọ ní kókó ni pé ìyàwó àbátàpà kaba yẹn mu kẹ́ ẹ má rí traces kankan. sẹ́rí níta fi ní ẹ bá a jí gbé ẹ má pa o ẹ kakọ gbọ́dọ̀ ṣe o kò sẹ́gbẹ́ pẹ̀lú wa kò sì pàdé àwọn àgbẹ̀tà bá gbéyàwó ẹ̀ pamọ́ tó bá wà ní ṣòro àwa bá alárọ̀dù ẹgbẹ́ pé ńlárọ̀dù ẹ má wò mí ràn o. ọkùnrin ní balẹ̀. ọkùnrin ní balẹ̀ àwa sọ fún pẹ́tọ̀ àbọ̀ dá sí wíwá rẹ̀ tábà tí wàá bá rí ìyàwó rẹ̀ yóò mọ̀ bá a ṣẹgbẹ́ ọ̀tán. kí lẹ fẹ́ fún wa. kí lẹ fẹ́ fún wa báyà la máa dìmọ́ ni ẹ fún 20 mítà. owó 20 mítà half a plot lẹ fẹ́ gba àwọn half a plot. ṣá ṣe ni one plot kó lè tó wọn pín sí méjì dọ́gbadọ́gba. ṣé ìlú ti wá pọ̀ jù. tó pọ̀ àwọn akẹ́kọ̀ọ́. irọ́ ọ̀rọ̀ lẹ́kọ́ là ń sọ 20 million ló ń sọ fún yín. agolo èmi agolo àbí 20 million. ṣé tẹ́ ẹ bá rí ẹ̀ka 20 million ẹ̀ka 20 million. ṣé ẹ máa gbéṣẹ́ fún abẹ́ gbéṣẹ́ fún abẹ́. àwọn sì ń dáadáa tẹ bá ti bá a gbé pamọ́ àwọn sì ń dáadáa. obi ẹ lọ́pẹ́ lomi. àmọ́ ẹ wá ní sọ̀rọ̀ ẹgbẹ́sẹ̀ fún wa o ẹgbẹ́sẹ̀ fún wa àyè ti ta a máa ta sí i. ṣé ẹ ṣe mọ́ a máa ṣiṣẹ́. wá gbọ́ kó tó bá dé. èyí tèmi wá fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá ti wá gbéyàwó bàbá tápà mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má gbé wálé tèmi ẹ sì má gbé wá sílé ẹnì kọ̀ọ̀kan wá ẹ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ bá gbé lọ. àbí ká gbé lọ just right. ibẹ̀ náà dá ibẹ̀ náà dá. ẹ bá dalẹ̀ ó dáwọ́ lọ́lọ́dù wa ni kò máa sábùjá kan lọ́rùn ọ̀pẹ òun nìkan ṣoṣo bọ́dé yìí olóró ni àbíjà ni lálùdé ni. bàbá Tápà ti travel. ọ travel. wàhálà ẹ̀ ṣé rí. wọ́n ní ilé yìí wọ́n ní ẹbí yáwó ni. wà á mi ò ṣe bílífù ẹ̀ ṣé wọ́n ṣeré nàbọ̀ wọ́n ṣe é. ẹ wá gbọ́. ta ló sọ pé mo fi yáwó bọ̀. ẹ omi ọ ní fọ́tò yìí tún wà ń bẹ̀ igbe fọ́tò yìí àti ọkọ yìí ló wà ń bẹ̀ àtẹ̀tò parẹ́ o àtẹ̀tò parẹ́ o. a ní mo bílífù báwo ni màá fi lè yáwó. ẹ kò ṣe o tó ṣe ẹ ṣáà ṣe díẹ̀ díẹ̀. Láìdí. Láìdí. Ha. Ta ló ń jẹ́ Láìdí? Jìbìtì ti lù mí o. Ha. Ha. Láìdí nǹkan ṣe mí. Ọ̀rẹ́ mi ni mo sẹ́ndì owó sí. Mo sọ pé ó ti yé mi tẹ́lẹ̀. Ó yẹ ìpè jáde kẹ dáhùn sáré. Oh God, kí ló ṣe mí yìí o? Kí ló ṣe mí yìí náà? Gbàgbé ni ẹ ṣe é pé. Hello? Láìdí? Bóò ni? Ẹ dákun torí Ọlọ́run. Irọ́ ọkàn ló kọ mi lásán ni o. Mi ì ṣe ń wo ọmọ tó ṣe. Wàá dá owó padà.
ọ̀nà kọjá ni oko ribiti tí ṣẹlẹ̀ gbàgbé sí ni iná gorí ilé fẹ́jú tòótọ́ òrùlé borí ajá mọ́lẹ̀ ogun agbọmọlọ́mọ kàlẹ́kàlẹ́